A kú bójú ọjọ́ ṣe rí. Ǹjẹ́ ti gbọ́ nípa nǹkan tí àwọn olóyìnbó ń pè ní climate change tí a lè túmọ̀ sí àyípadà ojú ọjọ́? Ohun tí àyípadà ojú ọjọ́ yìí máa ń ṣe ni pé ó máa ń jẹ́ kí ojú ọjọ́ kó yí padà ní ọ̀nà tó jẹ́ pé kò ní jẹ́ kí àwọn ohun mèremère tí a máa ń gbádùn ní ayé ká máa rí gbádùn bó ṣe yẹ ká gbádùn rẹ̀. Fún àpẹẹrẹ, tí òjò bá ń rọ̀ tí ó ń rọ̀ jù, ọjọ́ ti ń yí padà nìyẹn. Tí òòrùn bá ràn tó ń ràn jù bó ṣe yẹ lọ tàbí tó ń ràn ju ìgbà tó yẹ lọ, àyípadà ojú ọjọ́ nìyẹn. Àwọn nǹkan kan sì wà tá a lè ṣe láti mú ọwọ́ àyípadà yìí wálẹ̀ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ, ju bó ṣe wà nísìnyí lọ. Àwọn tí a ó máa bá yín sọ lórí market school ní, mo fẹ́ kí ẹ fetí sílẹ̀ kí ẹ sì máa share rẹ̀. Lónìí, ohun kan tí mo fẹ́ kẹ́ ẹ lọ ṣe láti sa ipá tiyín lórí àyípadà ojú ọjọ́ yìí ni pé ẹ lọ káàkiri gbogbo ilé yín, gbogbo iná tẹ́ ẹ bá lò pátá, gbogbo ẹ̀rọ tẹ́ ẹ bá lò tó wà lára iná, ẹ lọ fàyọ